ìgbà wọn tí mo kọ́kọ́ dórí àlééfà yìí ó fẹ́ ṣe mí ní kàyéfì díẹ̀ pé báwo ni àgbàlagbà tó bí mi lọ́mọ tá máa kúnlẹ̀ kí mi, ṣùgbọ́n àwọn èèyàn máa ń sọ fún mi pé kò ń ṣe mí wọ́n kúnlẹ̀ kí, pé ibi tí mo wà orí àpèrè tí mo wà ni wọ́n bọ̀wọ̀ fún. Orúkọ mi ni ọmọbabìnrin Táíwò Oyèbọ́lá Agbóná, Adélé ọba ti ìlú Ààyè ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́dọ̀rẹ́ ní ìpínlẹ̀ Ondo. 500 level ni mo wà nígbà tí mo di adélé. Ọlọ́run dẹ̀ ràn mí lọ́wọ́ gidigidi torí mo ní ìyá tó jẹ́ pé àwọn kújú wọn, mo dẹ̀ ní àwọn olóyè tó jẹ́ pé nígbà tí mo débẹ̀ a ṣe bíi kọ́mítì tí n bá sí ní ìlú bẹ́ẹ̀ mo wá school, àwọn yẹn gbogbo tó bá ṣẹlẹ̀ wọ́n lè máa ṣédè mi títí tí màá fi dé. Ṣẹ̀ǹgbọ́n máa ń sọ pé ọba bá lórí ohun gbogbo, ṣùgbọ́n èmi mi fi tìyẹn ṣe. Tó máa gbẹ́jọ́ wá máa sọ fún wọn, ó yẹ jẹ́ ká jíròrò kínní yìí, so àdẹ́ jíròrò ẹ̀, nǹkan tá a bá ti ṣe náà ni àwọn èèyàn náà fọwọ́ sí. Mo miss kí máa kúnlẹ̀ kí àwọn àgbàlagbà ní pàtàkì jùlọ màmá tó bí mi lọ́mọ, ṣùgbọ́n báyìí ṣẹ̀mọ̀ àwọn ló wá ń kúnlẹ̀ kí mi ì lè wọṣọ obìnrin mọ́, so báyìí bí ọkùnrin ṣẹ̀mọ̀ throne ọkùnrin mo represent, so ìmúra ọkùnrin ni mo mú. Mo miss kí máa wọṣọ obìnrin, mo miss ẹ̀ gan. Tí má kúrò ní adélé mo máa kàwé sí, tí má dẹ̀ ti kàwé yẹn tán ó wù mí kémi náà darapọ̀ torí ìṣèjọba Nàìjíríà yìí kí n bá wọn darapọ̀ mọ́ tó ń pè ní òṣèlú. Mo fẹ́ràn òṣèlú gan gidi, mo fẹ́ràn òṣèlú. Àfojúsùn mi ni pé kí n jẹ́ ààrẹ orílẹ̀-èdè lọ́jọ́ iwájú.